ẹ ò kíyèsí pẹ̀lú mi ti dùn mo ti gbúrò orin ohun tí ò ní jẹ́ kí n rórin ọmọ màmá fi kàn mí o. ìtààmú àwọn ìbẹ̀rù Ọlọ́run ní kì í ṣe mí nìkan Sọfíùlà àìsùnkún náà Abíọ́dún là ní kájọ forin pé wọ́n lọ sọ́dọ̀ ìláyọ̀ Ọlọ́run ọba tó dá mi dá ẹ̀ ọba àgbà tó kọjá àárín ìfín. Àfà Abíọ́dún Sọfíùlà agbára orin téèyàn bá jẹ́ wọ́n lẹ́ni tó ń kọrin tó lòun náà gbé jára rẹ̀ tí bá bẹ̀rẹ̀ sí ní ṣe sífà kò ní dàbí ẹ bá ti raṣẹ́ yìí tẹ́yìn náà rí that very perfect combination in presentation so tẹ́ bá gbọ́ nǹkan tí àfà ń present so irú iṣẹ́ báyìí máa ń dùn mọ́ mi púpọ̀ láti ṣe. When I had the script I was very happy that day pé bá a ṣe fẹ́ kí Islam. Pẹ̀lájà rẹ̀ wà ojúlówó ọmọ.